lẹ́ẹ̀kan sí láti lọ sínú ìwàásù ìrọ̀lẹ́ yìí. Ẹ jẹ́ a ṣí Bíbélì wa lẹ́ẹ̀kan sí sínú ìwé Lúùkù orí ìkejìléníogún, a ó kà láti ẹsẹ̀ ìkọkàndínlógójì títí dé ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé ó sì jáde lọ, ó sì lọ bí ìṣe rẹ̀ sí òkè Ólífì. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ lẹ́yìn. Nígbà tí ó dé ibẹ̀, ó wí fún wọn pé, ẹ máa gbàdúrà kí ẹ̀yin má ṣe bọ́ sínú ìdẹwò. Ó sì fi wọ́n sílẹ̀ níwọ̀n ìṣọ́kọ̀ kan, ó kúnlẹ̀, ó sì ń gbàdúrà wípé, bàbá, bí ìwọ bá fẹ́, jẹ́ kí ìfẹ́ yìí kúrò lọ́dọ̀ mi. Ṣùgbọ́n ìfẹ́ tèmi kọ́, bí kò ṣe ìfẹ́ tìrẹ ni kí a ṣe. Nígbà náà ni áńgẹ́lì kan yọ sí láti ọ̀run, ó sì mú un lọ́kàn le. Bí ó sì ti wà ní ìrora, ó ń gbàdúrà sí i kíkankíkan, òógùn rẹ̀ sì dàbí ìró ẹ̀jẹ̀, ó ń kán sílẹ̀. Nígbà tí ó sì dìde kúrò ní ibi àdúrà, tí ó dé ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó bá wọn, wọ́n ń sùn nítorí ìbànújẹ́. Ó sì wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin ń sùn? Ẹ dìde, ẹ máa gbàdúrà, kí ẹ̀yin ó má bàa bọ́ sínú ìdẹwò. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Láìsí ìrànwọ́ yín Ọlọ́run wa, a ò lè mọ ohun títí ẹ̀mí. Bíbélì sọ wípé àwọn tó wà nínú ara, wọn ò lè lóye ohun tó wà nínú ẹ̀mí, nítorí pé nípasẹ̀ ẹ̀mí la fi ń wádìí wọn. A béèrè fún ìrànwọ́ ẹ̀mí mímọ́ yín bí a ti péjọpọ̀ ní ìrọ̀lẹ́ yìí, láti lè mọ ohun tí ọ̀rọ̀ yín ń sọ. Ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ, láti lè ní ìtẹríba ọkàn, láti lè ṣe ohun tí ọ̀rọ̀ yín ń sọ. Nípa bẹ́ẹ̀, ẹ ràn wá lọ́wọ́, àti oníwàásù àti àwọn tí ó gbọ́, bóyá nísìn tàbí ní ọjọ́ mìíràn lórí ẹ̀rọ ayélujára. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó ṣe iyebíye nínú ayé wa, kó mú wa rí Kristi, kí ó mú wa rí ìgbàlà tí ó ti pasẹ̀ rẹ̀ wá, kí a lè di ọmọ Ọlọ́run. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmín. Mo kí wa kúrọ̀lẹ́ lẹ́ẹ̀kan sí, mo dẹ̀ kí wa káàbọ̀ sí ìsìn ọjọ́ ológo yìí. Nínú ẹ̀kọ́ tí a kà ni a ó ti mú ìwàásù ìrọ̀lẹ́ yìí jáde, lábẹ́ àkọlé tí a pè ní àdúrà àpòrò sí ìdánwò. Àdúrà àpòrò sí ìdánwò. Nínú ẹsẹ̀ Bíbélì yìí, a ó rí ohun mẹ́ta níbẹ̀. Tí àyè bá gbà wá, a ó wo méjì lónìí, tàbí bó tẹ̀ jẹ́ ẹyọ kan, a ó wá gbé ìtókù yẹ̀wò ní ọjọ́ mìíràn. A pín ìsọ̀rí àkọlé ìwàásù tìrọ̀lẹ́ yìí sí ọ̀nà 5. Lákọ̀ọ́kọ́, a ó sọ ọ̀rọ̀ ìṣáájú. Lẹ́ẹ̀kejì, látinú ẹsẹ̀ Bíbélì tá a kà, a ó rí ohun mẹ́ta. Àkọ́kọ́ ni ìhà tí a ní láti kọ sí àdúrà tá a bá jẹ́ ọmọ Ọlọ́run. Ohun kejì tá ó rí ni wípé àdúrà fúnra rẹ̀ ó jẹ́ ìdènà sí ìdánwò. Ó jẹ́ ìdènà sí ìdánwò. Ohun kẹta tá ó rí ni a ó rí ìgbaniníyànjú tó ń dúró dè wá nínú àdúrà. Ìgbaniníyànjú tó ń dúró dè wá nínú àdúrà. A ó wá sọ ọ̀rọ̀ ìparí. Ọ̀rọ̀ ìparí yìí ó máa mú dání pẹ̀lú rẹ̀. Ohun tó dẹ̀ máa mú dání pẹ̀lú rẹ̀ ni wípé nígbà tí àdúrà tí kìí bá ṣe ohun tá a yàn, kí ni yóò ṣẹlẹ̀ sí wa? Pàápàá jùlọ nígbà tí a bá ń la ìṣòro kọjá. Kí ló máa ṣẹlẹ̀ tí a ò bá yàn láti gbàdúrà? Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Ní ọdún díẹ̀ sẹ́yìn, mo ní àǹfààní láti tẹ́tí sílẹ̀ láti gbọ́ ètò kan lórí rédíò, níbi tí ìyá ànìkàntọ́mọ kan, a single mother,
níbi tí ìyá nìkan tọ́mọ kan tí ó pè wọlé sórí ètò tí wọ́n ń ṣe lórí rédíò yìí. Ohun tó dẹ̀ ń béèrè fún náà ni ìrànlọ́wọ́. Ó ń béèrè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tí wọ́n ń gbà lálejò lórí ètò tí wọ́n ń ṣe ní orí rédíò yẹn. Nítorí pé ẹni tí wọ́n ń gbà lálejò yìí ó jẹ́ ẹni tí a lè pè ní aṣojú àjọ aláàánú kan. He is a coordinator of a philanthropic organization. Ó jẹ́ aṣojú àjọ aláàánú kan tí wọ́n máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí wọ́n bá ń béèrè fún ìrànlọ́wọ́. Nígbà tó tẹnu mọ́ ìdí tí òun ṣe nílò ìrànlọ́wọ́ yìí, àwọn ohun tó tẹnu ẹ̀ jáde rèé. Kò sí nílé ọkọ, òun nìkan ló ń dátọ́ ọmọ bíi 3. Gbogbo ọ̀nà ló ti gbà láti kówó jọ láti máa tọ́jú ìdílé rẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn ọ̀nà tó tọ̀ yìí wọn ò yanjú. Nípa bẹ́ẹ̀, ó gbé ìgbésẹ̀ láti yan owó nàbì lówó. Ó di aṣẹ́wó kó lè yé wa dáadáa. Torí láti lè ró kówó jọ. Ìtàn yìí jẹ́ èyí tó bani nínú jẹ́ púpọ̀. Ó bani nínú jẹ́ púpọ̀. Ìtàn yìí ń tẹnu mọ́ bí nǹkan ṣe rí lákòókò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní orílẹ̀-èdè wa. Nǹkan le púpọ̀, a ò gbọdọ̀ parọ́ tanra wa. Nípa bẹ́ẹ̀, ìdánwò yí wa ká. Ṣùgbọ́n àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, báwo ló ṣe yẹ kí a dáhùn sí àwọn nǹkan tó ń dojúkọ wa nínú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa bó ṣe kan bóbó lónìí? Ìhà wo ló yẹ ká kọ sí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run? Ṣé ó yẹ kí a juwọ́ sílẹ̀ fún àwọn ìdánwò tó ń ṣẹ́wọ́ sí wa wípé ayé ń ṣerú ẹ̀, ìwọ náà ṣe bẹ́ẹ̀ kó lè rọ́nà àbáyọ? Ó ṣeé ṣe kó jẹ́ pé ohun tá à ń là kọjá ó ń sọ sí wa lọ́kàn wípé tí n bá ṣe ó máa yé Ọlọ́run, ká wá máa dá ẹ̀ṣẹ̀ láre. We are justifying sin. Ká wá máa dá ẹ̀ṣẹ̀ láre. Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Báwo ni ó ṣe yẹ kí a ṣe ronú sí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run? Ìgbaniníyànjú wo ni a lè fàyọ láti inú ìwé mímọ́ fún àwa tá à ń larú àwọn ìpèníjà ìkọjá? Ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí tó wà níwájú wa yìí, ó ṣe àfihàn fún wa ìrora ńlá ní ìgbésí ayé Jésù Olúwa wa. A lè wí pé èyí jẹ́ àkókò tó le jùlọ nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láyé. Ó tún jẹ́ àkókò ìdánwò ńlá nítorí wípé ó fi Jésù sí ibi tá a lè pè ní àhámọ́ láàrin ìfẹ́ tiẹ̀ àti àṣẹ bàbá rẹ̀. Bó ti wù kí ó rí, a rí wípé ìdáhùn Jésù Olúwa ni láti gbára lé Ọlọ́run nírú àkókò bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kí ohun tí Ọlọ́run sọ kó yé wa, ká má ní ìpòrúurú ọkàn nípa rẹ̀, pàápàá jùlọ nípa pé ohun tí Bíbélì ń sọ rèé. Ṣùgbọ́n ó ṣeé ṣe nítorí pé ohun tá à ń là kọjá ká wá máa sọ pé ohun báyìí la fẹ́ ṣe, tá a dẹ̀ mọ̀ wípé ó tako ìfẹ́ Ọlọ́run. Tó bá wà nírú ipò bẹ́ẹ̀, ẹsẹ̀ Bíbélì tí à ń yànnàná ní ìrọ̀lẹ́ yìí ó jẹ́ èyí tí ó máa ṣe ìrànlọ́wọ́ ńlá fún ọ. Tó máa ṣe ìrànlọ́wọ́ ńlá fún ọ. Bó o tiẹ̀ tí ì larú nǹkan bẹ́ẹ̀ kọjá, eléyìí jẹ́ ohun tó máa pèsè rẹ sílẹ̀ nígbà tí irú àkókò bẹ́ẹ̀ bá dé nínú ayé rẹ. Jésù Olúwa gbé ara lé Ọlọ́run. Báwo dẹ̀ ló ṣe gbé ara lé Ọlọ́run? Ó ṣe bẹ́ẹ̀ nípasẹ̀ kíni o? Àdúrà. Ó ṣe bẹ́ẹ̀ nípasẹ̀ àdúrà. Kíka ẹsẹ̀ Bíbélì yìí àti àwọn ẹsẹ̀ tó yí i ká, ó jẹ́ kí a rí i wípé àdúrà tayọ nínú ẹsẹ̀ Bíbélì tí à ń yànnàná yìí. A lo ọ̀rọ̀ tí à ń pè ní àdúrà yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ohun tó dẹ̀ jẹ́ ká mọ̀ rèé wípé ìtẹnumọ́ ẹsẹ̀ Bíbélì tá à ń kà tàbí tá a lè pè ní àyọ̀ká àbí àyọkà, ìyẹn the segment. Àyọkà yìí ó ń jẹ́ ká mọ̀ wípé àdúrà gan-an òun ni àtẹnumọ́
Lúùkù ẹni tí ó kọ bíbélì fún wa. Pàápàá jùlọ àtẹnumọ́ ìṣẹ̀lẹ̀ yìí ó dá lórí àdúrà, ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ a rí wípé ó tún dá lórí gbígbógun ti ìdánwò. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ la lo ọ̀rọ̀ tá ń pè ní ìdánwò nínú ẹsẹ̀ bíbélì. Ẹ̀ẹ̀márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ la lo ọ̀rọ̀ tá ń pè ní àdúrà nínú ẹsẹ̀ bíbélì. Láìsí àní-àní, láìsí ìpòrúurú ọkàn, a rí wípé àdúrà gan ló tayọ jù nínú ẹsẹ̀ bíbélì. Ẹ jẹ́ a wòye ẹ̀ láti inú ọ̀rọ̀ tí a kà sí wa létí ṣáájú. Ní ẹsẹ̀ 40 àti 49, 40 and 46, Olúwa wípé ẹ gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò. Ó di méjì. Nínú ẹsẹ̀ 41 sí ẹsẹ̀ 42, Jésù fúnra rẹ̀ gbàdúrà nípa ìdánwò tirẹ̀. Nínú ẹsẹ̀ 44, a kà á wípé ó gbàdúrà kíkankíkan. Àti ní ẹsẹ̀ 45, a sọ fún wa pé ó dìde nínú àdúrà tí ó ń gbà láti borí ìdánwò rẹ̀. Ẹ̀ẹ̀márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ la lo ọ̀rọ̀ àdúrà yìí. So ìdí tí àkọlé ìwàásù yìí tó fi jẹ́ àdúrà àpòrò sí ìdánwò rèé. Ẹ jẹ́ a bẹ̀rẹ̀ sí mú àwọn ẹ̀kọ́ tó wà nínú ẹsẹ̀ bíbélì lẹ́yọ kọ̀ọ̀kan. Ohun àkọ́kọ́ tá a máa rí nínú ẹsẹ̀ bíbélì yìí, òun ni ìhà tí a ní láti kọ sí àdúrà. Ìhà tí a ní láti kọ sí àdúrà ní èdè òyìnbó, the attitude we need to turn or give towards prayer. Our attitude towards prayer. Ìhà tá a ní láti kọ sí àdúrà. Òun ni ohun àkọ́kọ́ tí a rí nínú ẹ̀kọ́ yìí. A rí ìhà tí Jésù Kristi Olúwa kọ sí àdúrà. Fún Kristi, àdúrà kìí ṣe ohun tí a gbọ́dọ̀ fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú, tàbí a gbọ́dọ̀ ṣe láìsí ìmúrasílẹ̀ pàtàkì fún. There must be proper preparation. A kà á wípé ó lọ bí ìṣe rẹ̀ sí orí òkè. Ẹ falà sí ọ̀rọ̀ yẹn. Ó lọ bí ìṣe rẹ̀. Yẹn túmọ̀ sí pé ìgbà àkọ́kọ́ tó máa ń ṣe bẹ́ẹ̀ kọ́ rèé. Ó jẹ́ ìṣesí Kristi láti lọ máa gbàdúrà gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Lára àwọn ohun mìíràn tó yẹ kí a gbèrò, mo fi dá ọ lójú pé lílọ sórí òkè láti gbàdúrà ó jẹ́ ohun tá a gbọ́dọ̀ fiyèsí nípa ti Kristi. Ó gbọ́ ohun tá a gbọ́dọ̀ fiyèsí nípa ti Kristi. Ẹ jẹ́ a wò ohun tí ìhà tí a gbọ́dọ̀ kọ sí àdúrà yìí, àwọn ohun tó gbé lẹ́sẹ̀, tàbí àwọn tá a lè sọ wípé ó jẹ́ ohun tó tinú ẹ̀ jáde, àwọn ohun tó pẹ̀ka jáde látinú ẹ̀. Lákọ̀ọ́kọ́, a rí ìhà ìkíní tó jẹ́ yíyan ibi àdúrà. Yíyan ibi àdúrà. Ohun àkọ́kọ́ tá a rí nípa ìhà tí Kristi kọ sí àdúrà ni wípé ibi tó ń yàn láti máa gbàdúrà. Nítòótọ́, a lè sọ wípé kò sí nǹkan tó burú wípé kí a yan ibi tá a ti ń gbàdúrà lóòrèkóòrè, ibi tá a máa bẹ̀wò lóòrèkóòrè láti máa gbàdúrà. Ṣùgbọ́n àtẹnumọ́ ẹsẹ̀ Bíbélì kò sọ fún wa nípa pé ibi tá a ti ń gbàdúrà ibẹ̀ kọ́ làtẹnumọ́ ẹ̀. Àtẹnumọ́ ọbẹ̀ ni wípé ohun tí à ń ṣe níbi tá a yàn láti lè máa gbàdúrà, òun ni àtẹnumọ́ ọbẹ̀. Ohun tá à ń ṣe níbẹ̀, òun ni àtẹnumọ́. Kì í ṣe orí òkè yìí gan pàtó, òun ni àtẹnumọ́. Ṣùgbọ́n ìhà tí Kristi kọ sí àdúrà, òun ni àtẹnumọ́. Àti pé orí òkè tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, orí òkè Ólífì, ó jẹ́ orí òkè tó gbajúgbajà. It's a famous mountain. Ó jẹ́ orí òkè tó gbajúgbajà, pàápàá jùlọ nínú àkọsílẹ̀ ìyìn rere. Ní bí 12 ọ̀tọ̀ọ̀tọ̀ ni a dárúkọ òkè Ólífì nínú ìyìn rere. Ọ̀pọ̀ nínú àwọn iṣẹ́ ìyanu abàmì àti àwọn iṣẹ́ ìyanu tó lágbára ni ó ṣẹlẹ̀ ní orí òkè yìí.
ẹ jẹ́ kí n sọ díẹ̀ nínú wọn. Orí òkè yìí jẹ́ ibi tí Jésù ti sọ àsọtẹ́lẹ̀ nípa ìparun tàbí tá a lè pè ní ìdojúkọ ńlá tó ń bọ̀ wá dé bá Jerúsálẹ́mù. Orí òkè yìí ló ti sọ nínú ìwé Máàkù orí 13 ẹsẹ̀ 1. Orí òkè yìí ni ibi tí Jésù a máa sábà lọ sinmi sí, pàápàá jùlọ lẹ́yìn tó bá ṣiṣẹ́ ìránṣẹ́ tán, tá a lọ sinmi sí ní alẹ́ tó bá ṣiṣẹ́ ìránṣẹ́ tán nínú tẹ́ḿpìlì, gẹ́gẹ́ bí ìwé Lúùkù orí 21 ẹsẹ̀ 17 ṣe sọ fún wa, Luke 21:37. Orí òkè yìí bákan náà bá ṣe rí nínú ẹ̀kọ́ tá a kà, òun ni ibi tí Kristi Jésù ló ti gbàdúrà, torí orí òkè níbi tó wà yìí, níbi ìgbọ̀nwọ́ díẹ̀ níbẹ̀ ni ohun tá a pè ní ọgbà Gẹ́símánì, ibẹ̀ ló wà. Níbẹ̀ ni ó ti gbàdúrà kíkankíkan kó tó di wípé wọ́n mú un. Ibẹ̀ ni áńgẹ́lì ti yọ sí tó sì fún ní okun, gẹ́gẹ́ bí a ti kà á nínú ẹ̀kọ́ tìrọ̀lẹ́ yìí nínú ìwé Lúùkù orí 22 ẹsẹ̀ 43. Níbẹ̀ náà láti mú, bí mo ṣe sọ ṣáájú. Orí òkè yìí òun ni ibi tí Jésù ti gòkèrè ọ̀run, gẹ́gẹ́ bí ìwé Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 1 ẹsẹ̀ 12 ṣe sọ fún wa. Ṣùgbọ́n ohun tó yẹ ká tẹnumọ́ rèé, èèyàn lè ka gbogbo ohun tí mo kà síta yìí kó wá sọ wípé èmi náà gbọ́dọ̀ lórí òkè. Àtẹnumọ́ ẹ̀kọ́ tá à ń kà kọ́ nìyẹn. Tẹ́ ẹ bá wòye ẹ̀ dáadáa, ẹ ó rí i pé lẹ́yìn ìgbà tí Jésù gòkèrè ọ̀run, kò sí nǹkan tá a tún sọ mọ́ nípa orí òkè yìí nínú Bíbélì. A ò sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́, nítorí pé orí òkè yẹn gan-an kọ́ ló ṣe pàtàkì. Òun gan-an kọ́ ló ṣe pàtàkì. Jésù kò tọ́ka wa sórí òkè yìí gẹ́gẹ́ ibi tó yẹ ká máa lọ láti lọ gbàdúrà. Àwọn àpọ́stélì tó ń tẹ̀lé Jésù wọn ò padà lọ síbẹ̀. So nípa bẹ́ẹ̀, ìrònúkírònú tó lè fẹ́ máa kọjá nínú ọkàn wa wípé a gbọ́dọ̀ lọ sí Jerusalem, káwa náà wá orí òkè yẹn lọ, báwọn kan ṣe máa ń ṣe tán bá ti lọ sí Jerusalem lọ́dọọdún. Wọ́n máa wá ibi tá a ti ṣèrìbọmi fún Jésù, wọ́n máa wá ibi tí Jésù rìn kọjá, wọ́n máa wá ibi tá a ti kàn mọ́gi, wọ́n máa wá ibi tá a ti gbé sin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóyá ó ṣeé ṣe kí àwọn náà rí agbára láti bẹ̀. Ìbòrìṣà ni ẹ́, ìbòrìṣà ni. Nǹkan kan náà ni ọ̀pọ̀lọpọ̀ ìjọ ń ṣe lónìí, pàápàá jùlọ tí ẹnìkan gẹ́gẹ́ bí ìtàn wọn tó bá wá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó ṣiṣẹ́ agbára ńlá, tó bá ti kú báyìí, àwọn ibi tó ti gbàdúrà, àwọn ibi tó sùn sí, àwọn ibi tó tẹ̀ á wá di ojúbọ. Ibi tó ń sin sí gan á di ojúbọ táwọn èèyàn máa kó oríṣiríṣi lọ sí. Bẹ́ẹ̀ kọ́ ni Bíbélì ṣe kọ́ wa nípa àdúrà. Ó yẹ ká wá béèrè ìbéèrè pé kí ló dé gan tí Jésù ṣe yan bí láàyò tó ṣe ń lọ bẹ̀? Torí ìbéèrè tó tún kàn nìyẹn pé kí ló dé? Ìdí ni wípé ibi tí Jésù yan bẹ̀ nítorí pé ibi yìí jẹ́ ibi tó dákẹ́ rọ́rọ́, tí kò sí ariwo àwọn ènìyàn tí ó máa yọ lẹ́nu, pàápàá jùlọ nígbà tó bá fẹ́ gbàdúrà. Ibi tá à ń sọ yìí ó jìnnà sí ariwo ìlú. Ó wà ní ìgbọ̀nwọ́ bíi kìlómítà 1 ó lé díẹ̀ sí Jerúsálẹ́mù. Lúùkù pè ní ìrìn ọjọ́ ìsinmi kan, a Sabbath day journey, nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 1 ẹsẹ̀ 12. Ibi yìí jẹ́ ibi tó dára tó sunwọ̀n láti lè máa gbàdúrà, láti máa ronú nípa Ọlọ́run, meditation. Àti pé Jésù á máa sábà wá irú ibi tó dàbí eléyìí láti lè máa gbàdúrà. Ẹ jẹ́ n bí wá ní ìbéèrè yìí, tó bá fẹ́ gbàdúrà, ṣé ó máa wù ọ́ kó o máa gbàdúrà níbi táwọn èèyàn ti ń hógè, tàbí láti wọnú ìyẹ̀wù rẹ lọ níbi tí ìdákẹ́rọ́rọ́ wà? Mo mọ̀ pé ìdáhùn yẹn, ibi tí ìdákẹ́rọ́rọ́ wà nìyẹn. Ohun tí Jésù ń ṣe nìyẹn nígbà tó bẹ̀rẹ̀ sí lọ sí ibi yìí láti lọ máa gbàdúrà, nítorí pé kò sí ariwo ìlú ń bẹ̀. So kì í ṣe pé kò tẹnu mọ́ wípé a gbọ́dọ̀ wá orí òkè táwọn máa lọ. Rárá, ó ṣeé ṣe kéèyàn kan bá ọ sọ̀rọ̀ kó ní wípé ìwọ náà gbọ́dọ̀ máa lọ sórí òkè torí Jésù lọ sórí òkè. Ìdáhùn ẹ̀ ni pé kó yẹ kó bi léèrè pé kí ló dé tí Jésù ṣe lọ sórí òkè? Nítorí pé ó ń wá ibi tó dákẹ́ rọ́rọ́ láti gbàdúrà, kì í ṣe nítorí wípé orí òkè jẹ́ nǹkan. Kò síbi tí a wà tá a ti lè ké pe orúkọ Olúwa. Kò síbi tá a wà tá a ti lè ké pe orúkọ Olúwa. So nítorí pé ó jẹ́ àṣà Jésù tàbí ìṣe rẹ̀, gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yìí, pé Jésù a máa fẹ́ láti yẹra
sínú aginjù láti gbàdúrà, a lè tẹnumọ́ báyìí wípé lílọ Jésù sí orí òkè kì í ṣe fún nǹkan míì bí kò ṣe láti gbàdúrà. Kí ni tá à ń mú jáde níbí gan-an ní pàtó? Pé ìhà tí a gbọ́dọ̀ kọ sí àdúrà ó gbọ́dọ̀ fi hàn irú ibi tí a yàn láti lè máa gbàdúrà, láti lè máa bá Ọlọ́run sọ̀rọ̀. Our attitude to prayer must reflect the condition of the place we choose to commune with God. Ìhà tí a kọ sí àdúrà ó gbọ́dọ̀ fi hàn ìdí tí a ṣe yan ibi tí a yàn láti lè máa gbàdúrà. Láì sọ ibẹ̀ di ojúbọ. Láì sọ ibẹ̀ di ojúbọ. Lẹ́ẹ̀kan sí mo tẹnu mọ́ o. Ìdí tí òtítọ́ yìí ṣe gbọ́dọ̀ rinlẹ̀ nínú ọkàn wa òun ni wípé nítorí irú orílẹ̀-èdè tá a wà nínú ẹ̀ àti irú bá a ṣe ń ṣègbàgbọ́ lórílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ ń tẹnu mọ́ o. Kò sí ohun tó burú pé kéèyàn lọ sórí òkè lọ gbàdúrà o. Mo lérò pé ọ̀rọ̀ tí mò ń sọ ń yé wa. Kò sóhun tó burú wípé kéèyàn lọ sórí òkè láti lọ gbàdúrà. Níwọ̀n ìgbà tó bá jẹ́ wípé kì í ṣe nítorí pé a pàtàkì orí òkè yẹn ni. Tó bá yẹ pé ohun tá a ní lọ́kàn ni pé à ń wọ ibi tó dákẹ́ rọ́ tí ẹnikẹ́ni ò ní yọ wá lẹ́nu nítorí ẹ̀ la ṣe ń lọ sórí òkè láti lè máa gbàdúrà, ohun tó dáa la ṣe. Ṣùgbọ́n tá a bá rò lọ́kàn wa wípé orí òkè kan wà tó dá yàtọ̀ tó yẹ pé ibẹ̀ gan làdúrà ti ń dáhùn. Pé láì débẹ̀ àdúrà rẹ ò lè gbà. Tó bá pé jẹ́ ìdí tó ṣe ń lọ sórí òkè nìyẹn, ò ń tanra rẹ jẹ ni o. Ò ń tanra rẹ jẹ ni. Orí òkè kan ló wà. Kì í dẹ̀ ń ṣe ti ara, tẹ̀mí ni. Kì í ṣe orí òkè Sinai tó kún fún eruku àti àrá àti iná rárá. Bí kò ń ṣe orí òkè Síónì, èyí tó jẹ́ pé tẹ̀mí ni. Jésù sọ fún arábìnrin yẹn ní etí kànga Jákọ́bù. Ó ní pé ìgbà kan ń bọ̀ tí ẹ ò ní sìn ní orí òkè Gẹ́rísímù tàbí ní Jerúsálẹ́mù mọ́. Pé àwọn tó máa sìn mí, wọ́n á máa sìn mí nínú kíni o? Nínú òtítọ́ àti nínú kíni o? Ẹ̀mí. Nínú òtítọ́ àti nínú ẹ̀mí. Kì í ṣe nípa ibi tá a ti ń pàdé bí kò ṣe ẹni tá a gún wà síwájú ẹ̀. Bí kò ṣe ẹni tá a gún wà síwájú ẹ̀. Nítorí ẹ̀ a lè ṣe ẹ̀sìn, a dẹ̀ lè gbàdúrà lábẹ́ igi yìí, àdúrà dẹ̀ máa gbà. A lè ṣẹ̀sìn bí, ẹ rí pé láti ìgbà tá a ti dé bí kò síbi tá a ti ṣẹ̀sìn. A ti ṣẹ̀sìn bí, a ti ṣẹ̀sìn bẹ́ẹ̀, a ti ṣẹ̀sìn bí, a ti ṣẹ̀sìnú bí. Kò síbi tá àdúrà ò ti lè gbà. Níwọ̀n gbà tá a bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹni tí à ń kígbe pè. Ìhà àkọ́kọ́ nìyẹn. Ìhà kejì, òun ni ìtẹnumọ́ nínú àdúrà. Ìtẹnumọ́ nínú àdúrà. Tàbí ohun tá a lè pè ní gbígba àdúrà lóòrèkóòrè. Consistency in prayer. Gbígba àdúrà lóòrèkóòrè. Ẹ gbọ́ ohun tí Bíbélì sọ ní Jésù sì jáde lọ bí ìṣe rẹ̀. Bí ìṣe rẹ̀. Yẹn túmọ̀ sí pé kì í ṣe ohun tó ṣe lẹ́ẹ̀kan ṣo tí ò ṣe mọ́. Bí ìṣe rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa ìdí tá a ṣe máa ń gbàdúrà òun kò ju wípé à ń wá nǹkan kan lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run dàbí nǹkan tá a fẹ́ sáré lò. Tá a bá ti rí nǹkan tá a fẹ́, a tún pàtì, a tún máa bá tiwa lọ. Ó tún dọjọ́ tí ìṣòro míì bá dojúkọ wá, nígbà náà la ó tún rántí pé ẹnìkan tiẹ̀ wà tó ń jẹ́ Ọlọ́run. Lóòrèkóòrè ni ìhà tí a gbọ́dọ̀ kọ sí àdúrà. Ó jẹ́ ohun tí Jésù fẹ́ láti máa ṣe. Ẹ jẹ́ kí ó yé wa o. Jésù tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun ni ọmọ Ọlọ́run ní ayérayé. The eternal Son of God. Òun ni ẹni kejì nínú mẹ́ta lọ́kan. Òun ni ẹni tó jẹ́ pé ẹ̀kúnrẹ́rẹ́ Ọlọ́run inú rẹ̀ ló wà nínú ara. Ẹni yìí dẹ̀ ni ẹni tí ọwọ́ rẹ̀ fún àwọn ìràwọ̀ sókè sínú òfurufú. Ẹni tó sọ̀rọ̀ tí nǹkan sì wà tó sì múlẹ̀. Ó jẹ́ ẹni tó máa ń gbàdúrà lóòrèkóòrè. Ṣé kò yẹ kí lè rẹ ọkàn wa sílẹ̀? Wípé ẹni tó dá ayé àtọ̀run ó gbàdúrà lóòrèkóòrè. Ẹni tí ò nílò nǹkan kan ó gbàdúrà lóòrèkóòrè. Ẹni tó ní agbára láti ṣe ohun gbogbo ó ń gbàdúrà lóòrèkóòrè. Ẹni tó jẹ́ pé kò
yan Ọlọ́run jẹ nígbà tó pera rẹ̀ ní Ọlọ́run kò ń ṣe kí ni o, ó gbàdúrà lóòrèkóòrè. Ta wá lèmi àtiwọ́ tá ò ní ṣe gbàdúrà lóòrèkóòrè? Ọlọ́run wa tàbí Olúwa wa Jésù Kristi. Ádámù kejì ó ń kọ́ wa bí a ṣe gbọ́dọ̀ máa gbénú ayé yìí gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé ó kọ́ wa ní ẹ̀kọ́ yìí nígbà tí òun náà gbé àwọ̀ ara ènìyàn wọ̀ tó ń gbélé ayé yìí gẹ́gẹ́ bí ènìyàn. Ẹ̀kọ́ tó dẹ̀ kọ́ wa ní wípé kí a máa fi gbogbo ìgbà gbé ara lé Ọlọ́run. Mo dẹ̀ dá mi lójú pé kò sí ọ̀nà mìíràn tá a lè fi gbígbára lé Ọlọ́run hàn bí kò ṣe nínú àdúrà òrèkóòrè. Àdúrà òrèkóòrè ló ń sọ fún wa bá a ṣe gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹni tó bá gbàdúrà díẹ̀, ìgbẹ́kẹ̀lé rẹ̀ nínú Ọlọ́run bíntín ni. Ẹni tó bá ń gbàdúrà púpọ̀, ìgbẹ́kẹ̀lé rẹ̀ nínú Ọlọ́run títóbi ni. Nínú ìwé Lúùkù orí 18 ẹsẹ̀ 1, Jésù Olúwa kọ́ wa wípé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣàárẹ̀. Pọ́ọ̀lù àpọ́stólì ń kọ̀wé sí àwọn ará Tẹsalóníkà nínú ìwé Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 17 ó wípé ẹ máa gbàdúrà ní àìsinmi. Ẹ máa gbàdúrà ní àìsinmi. Àdúrà gbígbà fún ọmọ Ọlọ́run ó dàbí pé ká máa mí atẹ́gùn síta ká dẹ̀ máa mí sínú ni. Ǹjẹ́ ọjọ́ kan wà tá a kì í mí atẹ́gùn síta tí a dẹ̀ kì í mí atẹ́gùn símú? Ọjọ́ tí a bá gbàgbé, ìyẹn tá a bá lè gbàgbé láti mí síta ká dẹ̀ mí sínú àti dòkú nìyẹn o. Bẹ́ẹ̀ náà ló rí pẹ̀lú àdúrà. Ọjọ́ tá a bá ti yàn pé a ò nílò láti gbàdúrà sí Ọlọ́run pé ọwọ́ wa ká ohun tá ń pọ̀ àrọwà tá ń pa síra wa ní wípé a ti fẹ́ máa rìn ní bèbè ikú. Ohun tá ń sọ fúnra wa nìyẹn. Ìhà kejì tá a gbọ́dọ̀ kọ sí àdúrà ni wípé àdúrà wa gbọ́dọ̀ jẹ́ lóòrèkóòrè, àdúrà láti ìgbà dé ìgbà. Láti ìgbà dé ìgbà. Jésù ọmọ Ọlọ́run, ẹni tí ò ní ẹ̀ṣẹ̀ kan, tí ò ní àléébù kan, tí ò ní àìní kankan, ó ń gbàdúrà sí Ọlọ́run lóòrèkóòrè. Mélòó èmi àti wọ tá a dàbí hóró iyẹ̀pẹ̀ lórí igbá? Mélòó èmi àti wọ tá a jẹ́ aláìní lọ́nà tó pọ̀? Kí wá ló ṣe ọ́ tó ò ní fi ké pe Olúwa láti ìgbà dé ìgbà? Ò ń gbénú ayé tó kún fún ẹ̀ṣẹ̀. Ò ń gbénú ayé tí èṣù ń rìn kiri. Ò ń gbé nínú ayé tó jẹ́ pé nínú àgọ́ ara rẹ bó tiẹ̀ jẹ́ ọmọ Ọlọ́run, àṣẹ́kù ẹ̀ṣẹ̀ sì wà ń bẹ̀. Báwo ló ṣe fẹ́ kojú Sátánì, ọ̀tá òdodo gbogbo? Báwo ló ṣe fẹ́ kojú èṣù, ọ̀tá àwọn ọmọ Ọlọ́run? Ẹni tó ti wà kó tó wà. Ẹni tó ti ṣẹ́gun àwọn alágbára púpọ̀ ní ìtàn àgbáyé. Ẹni tó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run lẹ́sẹ̀. Ó wá ní kígbe kí Ọlọ́run ràn ọ́ lọ́wọ́. Tí Ọlọ́run bá fi ọ́ lẹ̀ láti kojú èṣù, ó ti di ìjẹ nìyẹn o. You are a prey. O ò ní pẹ́ rárá tí ó fi fà ọ́ ya túùtù. O nílò ìrànwọ́ Kristi. O nílò ìrànwọ́ Kristi. Ṣùgbọ́n ẹ jẹ́ a tún wo ohun kejì tí a rí kọ́ nínú ẹ̀kọ́ yìí. A rí wípé àdúrà jẹ́ ìdènà sí ìdánwò. Àdúrà jẹ́ ìdènà sí ìdánwò. Kó tẹ̀ tó di pé mo gbẹ́nu lé, ó yẹ kẹ́ ẹ ti rí nínú ọ̀rọ̀ tí mo ti ń sọ bọ̀ sẹ́yìn wípé àwọn tí Jésù tí ó fẹ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí sí, wọ́n jẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Kì í ṣe gbogbo ògbò ló ń bá sọ̀rọ̀. Bíbélì sọ, ó ní pé Jésù sì jáde lọ bí ìṣe rẹ̀ sí orí òkè Ólífì. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tẹ̀lé. Àwọn wo ló tẹ̀lé? Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ló tẹ̀lé. Ní ẹsẹ̀ 40, nígbà tí ó sì dé ibi tó ń lọ yìí, ó wí fún wọn pé àwọn wo ló wí fún? Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ló ń bá sọ̀rọ̀. Kí ló lè sọ fún wọn? Ó ní pé ẹ máa gbàdúrà kí ẹ̀yin kí ó má ṣe bọ́ sínú ìdánwò tàbí ìdẹwò bí ẹsẹ̀ Bíbélì ṣe sọ. Jésù ò pàṣẹ ohun tí òun fúnra rẹ̀ ò ní ṣe. Ohun àkọ́kọ́ tá a rí
òun ni pé lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ yìí fún wọn tán ní ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ 41 ó wí pé ó sì fi wọ́n sílẹ̀ níwọ̀n ìṣọ́kọ̀ kan, ó kúnlẹ̀ ó sì ń gbàdúrà. Ẹni tó ní kán gbàdúrà òun fún ara rẹ̀ ló gbàdúrà. Àfihàn olùṣọ́ àgùntàn rere. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run lénìí, àwọn òṣùwọ̀n tí wọ́n ń gbélé àwọn tó ń tẹ̀lé wọn, tí wọ́n ń gbélé wọn lọ́wọ́, àwọn fúnra ara wọn wọn ò fira wọn sórí òṣùwọ̀n yẹn. Wọ́n dàbí àwọn Farisí tó jẹ́ wípé àwọn òfin tí wọ́n ń gbé fún àwọn èèyàn pé kí wọ́n máa ṣe, àwọn fúnra ara wọn ò tẹ̀lé. Àgàbàgebè ni wọ́n ń perú ẹ̀. Jésù Olúwa wa ó ní kí àwọn tó ń tẹ̀lé gbàdúrà, òun fúnra ara rẹ̀ gbàdúrà. Ó gbàdúrà. Ó yẹra lára kúrò lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Kì í ṣe pé ó pa wọ́n tì. Ó yẹra kó lè lọ gbàdúrà. Ó sì gbàdúrà. A rí i pé àdúrà tó gbà ó fi àwọn nǹkan kan hàn. A rí nínú àdúrà tí Kristi gbà ìjàkadì tó wà nínú ọkàn rẹ̀, ìyapa nínú pé kó mú ìfẹ́ tirẹ̀ ṣẹ tàbí kó tẹ̀lé àṣẹ Ọlọ́run. A rí bẹ́ẹ̀, ó hàn nínú àdúrà rẹ̀. Ẹ gbọ́ àdúrà tó gbà, ẹsẹ̀ 42 wípé bàbá, bí ìwọ bá fẹ́, jẹ́ kí ife yìí tàbí ago yìí, bí àwọn ẹsẹ̀ Bíbélì kan ṣe sọ, kúrò lọ́dọ̀ mi, ṣùgbọ́n ìfẹ́ tèmi kọ́. Kò sí bá a ṣe lè lọ ọ̀rọ̀ yẹn tó. Jésù sọ pa ìfẹ́ tirẹ̀. Ìfẹ́ tirẹ̀. Ó ní ìfẹ́ tèmi kọ́, bí kò ṣe ìfẹ́ tirẹ̀ ni kí a ṣe. Ìfẹ́ tirẹ̀ ni kí a ṣe. Ṣé Jésù dẹ́ṣẹ̀? Rárá. Ìdánwò kì í ṣe ẹ̀ṣẹ̀. Kí ni àdúrà tí Jésù ní kí wọ́n gbà? Ẹ gbàdúrà kí ẹ̀yin má ṣe bọ́ sínú ìdánwò. Kò gbàdúrà wípé ẹ gbàdúrà, kò sọ fún wọn pé ẹ gbàdúrà kí ẹ̀yin má ṣe rí ìdánwò. Nítorí sọkọ nìyẹn. Ó ní ẹ gbàdúrà kí ẹ̀yin má ṣe bọ́ sínú ẹ̀. Ẹ já sí Bíbélì wá sínú ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 13. Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 13. James 1:13. Ẹnikẹ́ni tí a dánwò má ṣe wí pé láti ọwọ́ Ọlọ́run ni a ti dán mi wò. Nítorí a kò lè fi búburú dán Ọlọ́run wò. Òun náà kì í sì dán ẹnikẹ́ni. Ẹsẹ̀ 14. Ṣùgbọ́n olúkúlùkù ni a ń dánwò nígbà tí a bá ti ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara rẹ̀ fà á lọ tí a sì tàn án jẹ. Ẹsẹ̀ 15. Ǹjẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ náà nígbà tí ó bá lóyún á bí ẹ̀ṣẹ̀, àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí ó bá sì dàgbà tán á bí ikú. Ìfẹ́kúfẹ̀ẹ́ àbí tá a lè pè ní ìdánwò kì í ṣe ẹ̀ṣẹ̀. Kì í ṣe ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n ìdánwò lè mú ẹ̀ṣẹ̀ wá. Ó lè tì wá sínú ẹ̀ṣẹ̀. Nínú àdúrà Olúwa, Jésù kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti àwa náà pé kí a má bọ́ sínú ìdánwò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ kí ni o? Lọ́wọ́ bìlísì. Kí a má bọ́ sínú ẹ̀. A máa dán wa wò. Kò sẹ́ni tí wọn ò ní dán wò. Ṣùgbọ́n tá a bá bọ́ sínú ẹ̀, a ti ṣubú sí nìyẹn. A ti ṣubú sí nìyẹn. Bíbélì sọ ní ti Jésù wípé ó ní a dán wò ní gbogbo ọ̀nà, ṣùgbọ́n kò dẹ́ṣẹ̀. So a lè dán èèyàn wò kó má dẹ́ṣẹ̀. Ìdánwò lè dé sí èèyàn kó má ṣubú sínú ẹ̀. Kí là ń pè ní ìdánwò gan? Ìdánwò ni ohunkóhun tí a máa tì wá kọlu ìfẹ́ Ọlọ́run. Ohunkóhun tó ń tì wá kọlu ìfẹ́ Ọlọ́run, òun ni ìdánwò. Ṣùgbọ́n títì wá àti pé kó wá mú wa lẹ́yìn òrẹ̀yìn láti ṣàìgbọràn sí ìfẹ́ Ọlọ́run, ó ti kó wa wọnú ẹ̀ṣẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ohun tá a rí kọ́ nìyẹn nípa ti Kristi. Kristi gbàdúrà. Nínú àdúrà wa, a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń sọ òótọ́ bó ṣe ń ṣẹlẹ̀ sí wa. Ìrírí tá à ń ní nínú ayé wa. A ò gbọ́dọ̀ ṣẹ́nu kù tá a bá wà níwájú Ọlọ́run.
ẹni tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo. A ò gbọ́dọ̀ ṣẹ́nu kù. Ta máa ń rí àwọn èèyàn, wọn kì í sọ ọ̀rọ̀ wọn tán, wọ́n máa sọ láàbọ̀ láàbọ̀, wọ́n máa ṣe sí àwọn ènìyàn dáadáa, ṣùgbọ́n tó bá ń ṣe séèyàn ò gbọ́dọ̀ ṣe sọ́lọ́run. Níwájú Ọlọ́run a gbọ́dọ̀ tú ohun gbogbo sílẹ̀. Bá a sọ ó mọ̀, tá a bá sọ ó mọ̀, tá a dẹ̀ ti mọ̀ yẹn wípé ó mọ ohun gbogbo, kí wá ló ń ṣe wá tá a wá fi ń pa ọ̀rọ̀ mọ́ níwájú Ọlọ́run. Tí a bá ní ìfẹ́kùfẹ́ láti ṣàgbèrè, sọ níwájú Ọlọ́run nínú àdúrà. Tó bá ní ìfẹ́kùfẹ́ tá a bá ń dán ọ wò láti ṣebi sọ́mọlàkejì rẹ, sọ níwájú Ọlọ́run pé kó gbà ọ́, wípé ipò tí ọkàn rẹ wà rèé o, ibi tọ́kàn rẹ ń lọ rèé. Sọ níwájú Ọlọ́run. Tó bá nira fún ọ láti ṣe ìfẹ́ Ọlọ́run, tó jẹ́ pé láti ṣe ìfẹ́ ara tàbí ìfẹ́ ayé òun ló fẹ́ máa borí ẹ̀mí rẹ, wá síwájú Ọlọ́run láti sọ. Dáfídì sọ nínú ìwé orin Dáfídì pé ó nígbà tó rẹ àyà mi, èmi gbójú mi sókè sórí àpáta tó ga jù mí lọ. Ó sọ fún wa pé ó rẹ àyà òun. Ìyẹn túmọ̀ sí pé ìṣòro tó ń là kọjá ti fẹ́ máa tẹrí ẹ̀ bá. Ó sọ nǹkan tó ń ṣẹlẹ̀ sóun níwájú Ọlọ́run. Ọlọ́run fẹ́ ká tú ọ̀rọ̀ ayé wa, ẹ̀mí wa, ká tú kalẹ̀ níwájú òun. Ohun tá a rí nípasẹ̀ Jésù Kristi rèé. Jésù Kristi ń fún wa ní àpẹẹrẹ bó ṣe yẹ ká gbégbé ayé wa gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ti lọ ṣáájú láti fi àpẹẹrẹ hàn wá. Tí ẹ̀kọ́ ò bá sí nínú ìrora rẹ̀ nínú ọgbà Gẹ́símánì, kò ní ìtumọ̀ pé ká kọ́lẹ̀ fún kíkà wa. Bíbélì sọ nínú ìwé Róòmù orí 15 ẹsẹ̀ ìkẹrin, ó ní pé àwọn nǹkan tí a kọ sílẹ̀, a kọ sí àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. Ká lè ní kíni o? Ká lè ní ìmúnilọ́kànle àti ìrètí nípa àwọn tí a kọ. Kí ló dé tí a ṣe ń ka ìtàn Ábúráhámù, tá ń ka ìtàn bí Ọlọ́run ṣe bá àwọn ọmọ Ọlọ́run rìn nínú Bíbélì? Ká lè kẹ́kọ̀ọ́ nípa ìṣesí Ọlọ́run, ká lè kẹ́kọ̀ọ́ nípa ọ̀nà ìgbàlà, ká lè kẹ́kọ̀ọ́ nípa bí Ọlọ́run ṣe fẹ́ ká gbégbé ayé wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ohun tí à ń rí rèé nínú Bíbélì. Ohun tí à ń rí rèé nínú Bíbélì. So nígbà tí Jésù wí pé ẹ gbàdúrà kí ẹ̀yin kó má bàa bọ́ sínú ìdánwò, ó mọ̀ wípé Ọlọ́run nìkan ṣoṣo ló lè gbà wá kúrò nínú ìlàkàkà wa. Òun nìkan ló lè yọ wá kúrò nínú ohun tó fẹ́ mú wa tàpá sí òfin Ọlọ́run tàbí tàpá sí ìfẹ́ rẹ̀. Jésù ń kọ́ wa wípé ẹnikẹ́ni tó bá ní awọ àtẹ̀jẹ̀ lára, yẹn tó bá jẹ́ ènìyàn, kò lè yọrí tàbí kó bọ́rí nínú ayé yìí láì sí ìgbáralé Ọlọ́run lójoojúmọ́. Kò ní lè bọ́rí. A máa lù ú, kò ní yọ. A máa làkàkà, kò ní lè já gbangba. Nítorí wípé a ò dá ènìyàn láti dá wà, láti lè máa nípa agbára tiẹ̀ máa gbégbé ayé ẹ̀. Ènìyàn, a dá ènìyàn, ìrí ènìyàn, ẹ̀dá ènìyàn, ó jẹ́ ẹ̀dá tó ń gbára lé Ọlọ́run. Ọlọ́run nìkan ṣoṣo ni ò gbára lé nǹkan kan. Gbogbo ìṣẹ̀dá Ọlọ́run pátá ló gbára lé nǹkan. Ẹ wo igi tẹ́ ń wò yìí. Láìsí mùdùmúdù ilẹ̀, ó máa kú. Láìsí òjò, ó máa kú. Láìsí oòrùn, ó máa kú. Gbogbo nǹkan, ẹ dárúkọ nǹkan náà láyé yìí tí ò gbára lé nǹkan. Inú ilé tá a dúró sí, orí nǹkan kan ló dúró lé. Nǹkan kan ló gbèrò. Bẹ́ẹ̀ náà ló rí fún àwa ènìyàn. Láì ṣe wípé agbára lé Ọlọ́run lójoojúmọ́, kì í ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀, kì í ṣe lẹ́ẹ̀kan lóṣù, kì í ṣe lẹ́ẹ̀kan lọ́dún, kì í ṣe lẹ́ẹ̀kan lọ́dún 5. Lójoojúmọ́ a ó di ìjẹ fún Sátánì. Èṣù àti ẹ̀ṣẹ̀ yóò ré wa lẹ́pa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ni Jésù. Ṣùgbọ́n àtẹnumọ́ ẹsẹ̀ Bíbélì tá ń kà yìí, ó ń sọ fún wa nípa bí Jésù ń ṣe hùwà sí gẹ́gẹ́ bí ènìyàn. How he conducted himself as a man. Ó ń fi hàn wá bí a ṣe gbọ́dọ̀ gbégbé ayé gẹ́gẹ́ bí ènìyàn nínú ayé tó ti ṣubú yìí. Ohun tó ń sọ fún wa nìyẹn. Òǹkọ̀wé ìwé Hébérù, ó kà á sílẹ̀ fún wa ohun tó yẹ ká kọ́ nípa bí Jésù ṣe gbára lé Ọlọ́run.
láìsí àní-àní ẹni tó kọ ìwé Hébérù yìí tá a fẹ́ kà yìí á ní i lọ́kàn nípa ìṣesí Jésù nínú ọgbà Gẹ́símánì. Ó kọ̀wé wípé ó ń sọ nípa ti Jésù. Ó ní ẹni nígbà ọjọ́ rẹ̀ nínú ara tí ó fi ẹkún rara àti omijé gbàdúrà, tí ó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹni tí ó lè gbà á sílẹ̀ lọ́wọ́ ikú. A sì gbóhùn rẹ̀ nítorí ẹ̀mí ọwọ́ rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ ọmọ, síbẹ̀ ó kọ́ ìgbọràn nípa ohun tí ó jìyà. Ó kọ́ ìgbọràn nípa ẹni tí ó jìyà. Jẹ́ ìwọ náà ń kọ́ ìgbọràn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run bó ṣe ń rìnrìn àjò rẹ lọ nínú ayé yìí tó bá jẹ́ ọmọ Ọlọ́run? Ṣé ò ń kọ́ ìgbọràn? Ǹjẹ́ ìdojúkọ rẹ, ìdánwò tó ń dìde sí ọ, ǹjẹ́ ó ń tì ọ lọ síbi àdúrà? Ǹjẹ́ ó rán ọ létí wípé Ọlọ́run nìkan lẹni kan ṣoṣo tó lè gbà ọ́? Tàbí o ní ìgbàlà níbòmíràn? Tàbí o ní ìgbẹ́kẹ̀lé nínú ẹnìkan? Ẹlòmíì tó bá ti ní ìṣòro, ẹni àkọ́kọ́ tó máa pè òun ni ẹni tó yí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Kó tẹ̀ tó rántí pé kóun gbàdúrà, á ti pè àwọn èèyàn bíi 10. Ó ṣeé ṣe kó máa dìde, kó máa ràn ẹ́ lọ́wọ́. Ọjọ́ kan ń bọ̀ wọ́n máa já ẹ kulẹ̀. Ọlọ́run nìkan ni kì í já ní kulẹ̀. Ọlọ́run nìkan ló lè ràn wá lọ́wọ́ nínú ohunkóhun tá a lè máa là kọjá. Nítorí ẹ̀ a gbọ́dọ̀ kígbe pè é. A gbọ́dọ̀ kígbe pè é. Ẹlòmíín rò wípé owó nìkan ló ń tán ìṣòro. Tó bá ti ní ìpèníjà díẹ̀, pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, ó láwọn tó máa ń pè. Ṣùgbọ́n nígbà míì Ọlọ́run ó fẹ́ ràn ọ́ lọ́wọ́ láti rí wípé òun nìkan lòun lè pèsè fún ọ. Òun nìkan lòun lè pèsè fún ọ. Ó dẹ̀ fẹ́ pèsè fún ọ ní ọ̀nà tó mọ́. Ó fẹ́ pèsè fún ọ ní ọ̀nà tí ò ní kó bá ìgbàlà rẹ tó bá nígbàlà. Jésù Kristi gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu ní pípé. Ìgbọràn rẹ̀ jẹ́ ìgbọràn pípé. Pàápàá jùlọ nínú ìjìyà rẹ̀, Ọlọ́run ló ń wò. A rí nínú àdúrà yẹn, ó ní bàbá bí ìwọ bá fẹ́. Ọlọ́run ló ń wò nínú ìdojúkọ rẹ̀. Kò wo bòmíràn. Kò wo bòmíràn. Kí ló fà á tí ò ṣe lè wo bòmíràn? Torí pé ó mọ̀ wípé Ọlọ́run nìkan ló lè gbà wọ́n nínú nǹkan tó ń fẹ́ là kọjá yìí. Ọlọ́run nìkan ló lè ràn òun lọ́wọ́ láti là á kọjá. Nígbà míì Ọlọ́run ò fẹ́ gbà wá nínú ohun tá a fẹ́ là kọjá. Ó fẹ́ wà pẹ̀lú wa bá a ṣe ń là á kọjá. Nítorí lílà á kọjá gan-an òun ni ohun tọ́lọ́run fẹ́ ṣe nínú ayé wa. Ó fẹ́ fi mú nǹkan kan wá sínú ayé wa. Ohun tí Jésù fẹ́ là kọjá yìí, òun ni wípé ó fẹ́ kú fún wa gẹ́gẹ́ bí olùgbàlà. Ó fẹ́ kú fún àwọn ènìyàn rẹ̀. Láìsí ikú rẹ̀, láìsí ìjìyà rẹ̀, kò ní sí ìgbàlà fún ẹnikẹ́ni. Kò ní sí ìgbàlà fún ẹnikẹ́ni. Ìfẹ́ Ọlọ́run ni wípé ká fìyà jẹ kí ìgbàlà lè wá sí aráyé. Bá a ṣe ń wò ó lẹ́yìn ìgbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ sẹ́yìn, in hindsight, bá a ṣe ń wò ó sẹ́yìn, tá àgọ́ bá ń kà á lénìí, a rí i pé Olúwa ó ṣe o, wípé ìfẹ́ rẹ ló ṣe o. Pàápàá jùlọ fún àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run. Ohun tó máa wá sọ́kàn wa nìyẹn. Ohun tó máa wá sọ́kàn wa nìyẹn. Pé ìfẹ́ bàbá ló ṣe. Ìfẹ́ bàbá kò tako ìfẹ́ Jésù. Ìfẹ́ Jésù náà ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn, a dán an wò. Nítorí pé ẹ rántí wípé ó gbà láti wá ṣe bẹ́ẹ̀ ni kó tó wá sáyé. So ìfẹ́ ẹ̀ ni. So ìfẹ́ rẹ̀ kò tako ìfẹ́ Ọlọ́run. Ohun tá à ń sọ ni wípé ìpòrúurú wà nínú ọkàn rẹ̀ nítorí ó jẹ́ ènìyàn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ wípé Jésù, bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ni, ènìyàn tún ni pẹ̀lú. Ní gbogbo ọ̀nà ló fi jẹ́ ènìyàn. Ní gbogbo ọ̀nà ló fi jẹ́ Ọlọ́run. Bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀dá kan ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn, ó la ohun tí àwọn ènìyàn máa ń là kọjá. Ó la ìdánwò kọjá. Ṣùgbọ́n nínú ìdánwò rẹ̀, ó jẹ́ ká mọ̀ ohun tó ń sọ fún wa, ẹ̀kọ́ tá à ń kọ́ níbí ni wípé kì í ṣe wípé àní la ìdánwò kọjá. Ṣùgbọ́n nínú ìdánwò wa, ta la máa gbójúlé? Ohun tó ń kọ́ wa nìyẹn. Kò dẹ̀ sẹ́lòmíì tó lè kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí ju òun fúnra rẹ̀ lọ. Kò sẹ́lòmíì tó lè kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí ju òun fúnra rẹ̀ lọ. Kò sí ènìyàn kan láyé yìí
ó kú ni o tàbó wà láàyè síbẹ̀ tí ò tí ì ṣubú sínú ìdánwò kan tàbí èkejì rí. So a lè wò wọ́n láti kẹ́kọ̀ọ́ lára wọn. Ẹnìkan ṣoṣo tá a lè wò òun ni Kristi, ẹni tí a dánwò lọ́nà gbogbo tí ò sì dẹ́ṣẹ̀. Bíbélì sọ pé nípa bẹ́ẹ̀ ó lè ṣe kí ni o, ó lè ràn wá lọ́wọ́ nínú ìdánwò tiwa náà. Ó lè ràn wá lọ́wọ́ nínú ìdánwò tiwa náà. Àwọn ohun tá à ń kà yóò ń fi hàn wá wípé àwọn nǹkan tó ṣe yìí òun ló fi hàn wípé òun ni ẹnìkan ṣoṣo tó yẹ tá a lè lọ sábà. Tán bá fẹ́ gbéṣẹ́ fún èèyàn níbikíbi, wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí làwọn nǹkan tó ní tó lè fi gbáyà wípé a gbọ́dọ̀ gbéṣẹ́ yìí fún ẹ. A gbọ́dọ̀ gbéṣẹ́ yìí fún ẹ. Bí wọ́n fẹ́ kọ́lé, wọ́n á ní ṣé ẹ mọ̀ nípa ilé kíkọ́, á ní mo mọ̀. Mi ò sọ nípa ilé kíkọ́ tó ń kọ́ ládùúgbò yìí o. Àwọn ilé kíkọ́ kan wà tó jẹ́ pé kó o tó lè gbàrú iṣẹ́ bẹ́ẹ̀, bóyá ní Lẹ́kí, kó o tó lè gbàrú iṣẹ́ bẹ́ẹ̀, o máa fi hàn gbangba wípé mọ̀ṣẹ́ o kẹ́kọ̀ọ́ gboyè. Wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ wípé ìrírí mélòó lo ti ní látìgbà tó ti ń ṣiṣẹ́ yìí. Á ní èmi mo kọ́ gádà báyìí, èmi mo kọ́lé báyìí, èmi mo kọ́ ní tó bá ti da àwọn ọ̀rọ̀ yẹn náà ní pé òótọ́ ni a máa gbéṣẹ́ yìí fún ẹ. Tẹ́ ẹ bá wo Ábúráhámù ẹ lè gbéṣẹ́ yẹn fún. Wípé ṣé Ábúráhámù ni máa wò nígbà tí máa ń la ìdánwò kọjá rárá. Ábúráhámù gan ò ní fẹ́ kó wò ó. Kò sẹ́nìkan tá a lè wò nínú Bíbélì. A lè kẹ́kọ̀ọ́ lára wọn, ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tó tayọ gbogbo wọn òun náà ni Jésù Kristi. Ta ló ń wò? Ṣé Jésù ló ń wò tàbẹ́lòmíì? Ṣé Jésù ló ń wò tàbẹ́lòmíì? Ṣé Jésù ló ń wò tàbẹ́lòmíì? Ádámù àkọ́kọ́ kùnà, Ádámù kejì borí. Nípa bẹ́ẹ̀ Bíbélì wípé bí a sì ti sọ ọ́ di pípé, bí a sì ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà ìnípẹ̀kun fún gbogbo àwọn tí ó ń gbọ́ tirẹ̀. Ta ló lè sọ wípé pípé lòun kó nawọ́ sókè? Kò sí. A ò lè ní àpẹẹrẹ kan nínú ènìyàn bí kò ṣe ní Jésù Kristi. Nítorí ẹ̀ ni a ṣe rí wípé nípasẹ̀ rẹ̀ nìkan la ṣe lè ní ìgbàlà. Kì í kàn ṣe ìgbàlà nínú ìdánwò tá à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú àdúrà rárá, bí kò ṣe ìgbàlà kúrò nínú ibi, nínú ẹ̀ṣẹ̀, nínú ikú kejì, nínú ìjìyà Ọlọ́run tó ń bọ̀ lórí gbogbo ọmọ aláìgbọràn. Ẹnìkan ṣo tá a lè gbójú sókè sí, tá a lè ké pè gẹ́gẹ́ bí ìwé Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàlá tó dẹ̀ máa gbà wá là, òun náà ni Kristi Jésù. Ìdí dẹ̀ ni wípé ní gbogbo ọ̀nà la gbé dánwò, ṣùgbọ́n ìfẹ́ bàbá ló ṣe. Ìfẹ́ bàbá ló ṣe. Nípasẹ̀ ìgbọ́ràn rẹ̀ ó gba òdodo tó máa wọnú ìjọba Ọlọ́run. Bíbélì sọ nípa ìjọba Ọlọ́run bí a ṣe kẹ́kọ̀ọ́ lénìí nínú ìsìn wa láàárọ̀ ní ìjọ wa wípé ìdí tí àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn aláìṣòdodo ò ṣe lè dé ìjọba Ọlọ́run ni pé ìjọba Ọlọ́run ni ibùgbé òdodo. Aláìṣòdodo kankan tàbí wọn ò lè wọbẹ̀ nítorí ibùgbé òdodo ni. Òdodo tá a dẹ̀ ń sọ yìí, òdodo tí kò lábùkù, tí kò lábàwọ́n ni. Nínú èèyàn kan ṣó dẹ̀ ni òdodo yìí wà, nínú Jésù Kristi ọmọ Ọlọ́run. Ǹjẹ́ ó gbójú sókè sí i láti ní ìpín nínú òdodo rẹ̀? Òdodo kan ṣoṣo tí Ọlọ́run fòǹtẹ̀ lù gẹ́gẹ́ bí òdodo tí ó máa gbé èèyàn wọnú ìjọba Ọlọ́run. Òdodo tiẹ̀ máa kó ọ sí yọyọ. Òdodo mi kò lè gbé mi débi kankan. Òdodo kan ṣo ló wà tá a gbọ́dọ̀ kígbe pè, tí ń ṣe òdodo Jésù Kristi. Nípasẹ̀ rẹ̀ nìkan la ó ṣe rí ìjọba Ọlọ́run wò. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a yìn yín lógo. A rí wípé yàtọ̀ sí pé à ń kọ́ ẹ̀kọ́ nípa àdúrà gẹ́gẹ́ bí àpòrò sí ìdánwò, a tún ń kọ́ pàápàá jùlọ nípa ẹni tó ń gbàdúrà nínú ẹsẹ̀ Bíbélì tí ń ṣe Jésù Kristi Olúwa wa. Ó fi hàn wá bí a ṣe gbọ́dọ̀ gbégbé ayé, bó tilẹ̀ jẹ́ pé àkókò tó wà yìí ó jẹ́ àkókò ìrora gidi.
àkókò tí ó fẹ́ la inúnibíni tó ga jùlọ kọjá, àkókò tí ìyà tó ga jùlọ tó lè dé bá ènìyàn kénìyàn tàbí ẹ̀dákẹ́dá tí ó fẹ́ ṣubú lù. Pẹ̀lúpẹ̀lú ẹ̀ nínú irú àkókò yìí, ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bó ṣe yẹ ká gbégbé ayé wa. Ó dẹ̀ ń tọ́ka sí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí a ṣe pé nípa bẹ́ẹ̀ tó dá yàtọ̀ láàrin gbogbo ènìyàn tá a ti bí tàbí tá ò bí. Nípa bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tá a lè gbójú sókè sí fún ìgbàlà wa. Bàbá wa àti Ọlọ́run wa, a gbàdúrà tó bá sì ní ẹnikẹ́ni nínú ìpàgọ́ wa tó sì ń wawọ́ mọ́ òdodo ara rẹ̀, tó sì ń wò lọ́nà kan tàbí ìkejì pé òun lè dúró fúnra òun láì farati nǹkan kan. A gbàdúrà ní orúkọ Jésù Kristi wípé irú ẹni bẹ́ẹ̀ ẹ ṣí lójú láti wo Kristi, ẹnìkan ṣoṣo tó tó fún wa, kì í ṣe nínú ìdánwò tá ń là kọjá nìkan, ṣùgbọ́n fún ìgbàlà kúrò nínú ayé ìdánwò àti ayé ẹ̀ṣẹ̀ àti ayé ikú yìí. Kí irú ẹni bẹ́ẹ̀ kó wo Kristi, kí irú ẹni bẹ́ẹ̀ kó gbára lé e. Wá tí ẹ ti fún ní oore ọ̀fẹ́ láti gbára lé Kristi. A mọ̀ pé nígbà míì gẹ́gẹ́ bí ènìyàn, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká wa a máa jẹ́ kí ọkàn wa tutù. Nípa bẹ́ẹ̀ a ó padà sínú ebi wa. A ó máa ṣe ohun tá a ti kẹ̀yìn sí, a ó tún máa gbé e ṣe padà. A gbàdúrà, a jẹ́wọ́ wípé a ò lágbára nínú ara wa, wípé kẹ́ ẹ wá láti ràn wá lọ́wọ́, pàápàá jùlọ bí a ṣe ń la àkókò kọjá lórílẹ̀-èdè yìí tí àwọn nǹkan le tí nǹkan sì nira. Ẹ ràn wá lọ́wọ́ láti gbé ojú wa sókè sí yín nínú àdúrà, láti lè máa gbẹ́kẹ̀lé yín ká má bàa bọ́ sínú ìdánwò. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run wa, ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà.